Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé a tún kábọ̀ sórí ìkànnì wa Koikimedia, bringing the world closer to your doorsteps. Iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ ibi wa kàgbéga falérí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa. Ìtẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Mo kí wa pé ṣe dáadáa ni mo tún láǹfààní àti bá yín lórí ìkànnì wa pé gbogbo ibi tí ẹ bá ti gbọ́ wa àti ibi tí ẹ bá ti rí fọ́nrán yìí, ẹ tún bá wa fi ṣọwọ́ ẹ̀ síta fún gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé pé ọ̀rọ̀ Yoruba Nation àti ọ̀rọ̀ self-determination tá à ń sọ̀rọ̀ ẹ̀ ìdí tá a ṣe ń sọ̀rọ̀ self-determination òun ni pé àwa ọmọ ìran ọmọ aládé a ti rí i pé àsìkò tó kí a padà síbi tí ẹlẹ́dàá tó dá wa sí ká lè bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan dáadáa ní gbogbo ibi tó ń pè ní orílẹ̀-èdè tiwa náà tí a mọ̀ sílẹ̀ Yorùbá lénìí. Àmọ́ bí gbogbo wa ti ṣe mọ̀, ọ̀pọ̀lọpọ̀ wa tí à ń sọ fúnra wa pé a fẹ́ Yoruba Nation. Ìdí tá a ṣe fẹ́ Yoruba Nation òun ni pé a fẹ́ gbégbé ayé tó dáa. Àwa náà fẹ́ láǹfààní àti jẹ́ èèyàn. A fẹ́ ṣe nǹkan tó dáa, a fẹ́ ṣe nǹkan mìíràn. Èyí tí a ṣe pẹ̀lú Nàìjíríà, àjọṣepọ̀ wa ó tó gẹ́. A dẹ̀ fẹ́ kúrò nínú Nàìjíríà. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bi wá pé ọ̀nà wo gan lẹ máa gbà láti fi kúrò nínú Nàìjíríà, àti pé tá a bá kúrò nínú Nàìjíríà tí a bá tún dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa, ǹjẹ́ kò ní mú ìjà wá lọ́jọ́ iwájú? Lákọ̀ọ́kọ́, Nàìjíríà bí gbogbo wa ti ṣe mọ̀, ìlú tí wọ́n kó papọ̀ ni. Ẹ̀yà tó ń bẹ nínú ẹ̀ àtàwọn elédè tó ń bẹ nínú ẹ̀ wọ́n yàtọ̀ síra wọn. A ti sọ yẹn ní gbogbo ìgbà, àmọ́ ìdí pàtàkì ni pé nígbà tá a bá débi tá à ń lọ, tá délẹ̀ lérí wa lágbára Elédùmarè ní orúkọ Jésù àti ní àwọn ti ẹlẹ́sìn ìsìlámù tá a máa sọ pé inshallah a lè gọ́fún ara wa. Àkọ́kọ́ gbé ìtàn pè ní ọmọlúàbí Yorùbá wa, òun ló máa jẹ́ the backbone of orílẹ̀-èdè wa. Èdè tí mò ń bá yín sọ yìí, òun náà ni ó máa jẹ́ èdè tá a máa sọ, èdè abínibí wa. Gbogbo ilé-iṣẹ́, gbogbo ibi tí ilẹ̀ Yorùbá ń bẹ àti ibi tí ẹ̀kẹ́ wà, gbogbo ẹ̀ pátápátá náà ló máa jẹ́ ìta máa sọ èdè Yorùbá. Àwa lè kọ́kọ́ gba identity yẹn padà, torí pé identity gangan ni ó ṣe kókó, ló ṣe pàtàkì. Torí pé ìlú tí identity ò bá ti jẹ́ tiẹ̀, ó máa difficult. So ìyẹn la ṣe ń sọ fúnra wa pé ẹ jẹ́ ká ṣe kíákíá ká darapọ̀ mọ́ ìrìn àjò yìí. Àmọ́ àwọn tó ní àwọn ò fi darapọ̀ mọ́ nítorí àwọn sì fi máa bá olóṣèlú lọ. Òṣèlú náà lẹ ti ń ṣe láti gbogbo ìgbà tí ẹ ti ń ṣe òṣèlú yìí. Òṣèlú náà lẹ ń ṣe. Àmọ́ kí ni àṣeyọrí òṣèlú yìí? Kí ló mú jáde? Kò mú kankan jáde ju pé ó mú ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn pé níbi tílẹ̀ Yorùbá dé lénìí ká sì máa pariwo pé ebi ń pa ọmọlúàbí wa. Ká sì máa sọ pé ilé iṣẹ́ kò sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣetán ní yunifásítì àtàwọn tó lọ kọ́ṣẹ́ kò sẹ́nì kankan tó rí iṣẹ́ kankan ṣe.
gbogbo ìta ń sọ yìí ó jẹ́ kílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé òṣèlú tó ń ṣe lóòótọ́ òṣèlú ti aráàlú ti mẹ̀kúnnù ni, àmọ́ àwọn tó ń náwọn ń ṣe òṣèlú, àwọn ò ṣe òṣèlú fún wa, òṣèlú tara wọn nìkan ni wọ́n ń ṣe, òṣèlú kàríkà shop kí ara wọn kọ́dá jẹ́ àtàwọn tí wọ́n jẹ́ cronies wọn. Ìdí tí wọ́n ṣe tún ilẹ̀ Yorùbá ṣe láti lè gbé ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ dìde, láti lè lo ọpọlọ ọmọ Yorùbá àti tó kàwé àti tí ó kù díẹ̀ tí kò kà, tó jẹ́ pé Ọlọ́run dá gbogbo wa dáadáa. Àwa wá ń wo ọjọ́ iwájú pé a lè máa tẹ̀lé Nàìjíríà báyìí nítorí pé ẹ̀yà àwọn Haúsá àwọn ń jẹ́ kó yé wa pé àwọn gangan ni àwọn ní Nàìjíríà. Kódà wọ́n ń jẹ́ kó yé wa pé àwọn làwọn fẹ́ darí wa, ibi táwọn bá dẹ̀ fi darí wa sí náà ni ká gbà bẹ́ẹ̀. Lákọ̀ọ́kọ́ lókè ọya lọ́hùn, àwọn tí ń lo ṣàríà láti máa fi ṣe ayé, láti fi máa ṣe ìjọba tọ̀hún. Àwa kẹ̀rẹ́, àwa mọ̀ pé dájúdájú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí o bá tẹ̀ ní o fẹ́ kúrò ní Nàìjíríà, ṣé ṣàríà náà ni o fẹ́ kó máa fi govern wa? Ṣé ṣàríà náà ló máa fi govern àwọn oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì? Kódà àwọn mùsùlùmí gan tó ń bẹ ní South West wọ́n náwọn ò fẹ́ ṣàríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí tí à ń rí torí pé ìgbésẹ̀ àti ọwọ́ táwọn Haúsá Fúlàní, àwọn Fúlàní rádà tó ń gbé, a rí pé ìgbésẹ̀ wọn ó kù díẹ̀ káàtó, ìgbésẹ̀ wọn ó ti ń di in tí a gbọ́dọ̀ gbé yẹ̀wò. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀, ká má béèrè fún ẹ̀tọ́ wa. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ ká béèrè fẹ́tọ́ yẹn, torí pé tá bá ti gba ẹ̀tọ́ wa lénìí, a lè ṣe nǹkan tó dáa lénìí àti lọ́jọ́ ọ̀la wa. Mo wá ń rọ̀ wá, mo ń sọ fún wa lẹ́ẹ̀kan sí pé ọ̀nà àbáyọ kan tí Yorùbá fi lè ní àṣeyọrí, òun ni kí a dá dúró gẹ́gẹ́ bí ìlú kan. Ìlú tá a bá dẹ̀ gbà yìí tó jẹ́ tiwa yìí, gbogbo ohun tó ń bẹ lórí ilẹ̀ wa náà la máa fi to ètò ìlú. Ẹ rí pé gbogbo ìlú tó wà lágbàáyé nǹkan ní, èyí tó bá wá ní wọ́n máa ṣe nǹkan pè ní ọ̀rẹ́ pẹ̀lú àwọn ìlú míì láti lè jẹ́ kí wọ́n lè gbé nǹkan tí wọ́n ní wá sílùú wọn. Bó jẹ́ tẹkinọ́lọ́jì lọ́ọ̀ bá ní ni, wàá gbé wá sílùú wọn. Gbogbo tí wọ́n bá wá ní, wàá lọ kọ́, àwọn ọmọ wọn á lè máa fi develop ìlú wọn. So mo tún fẹ́ kájọ gbé yẹ̀wò. 2027 kò lè mú Nàìjíríà kó ṣiṣẹ́, 2031 kò lè mú Nàìjíríà kó ṣiṣẹ́. Èyí tó ti ń ṣe bọ̀ láti 1999 títí di wákàtí kò sí kankan náà tó mú ilẹ̀ Yorùbá mú ìdàgbàsókè. Kódà ó tún fà wá sẹ́yìn ni. Èyí tá a ṣe ń sọ pé Yoruba Nation òun nìkan ni ọ̀nà àbáyọ. Kí gbogbo wa ń kọ́, kí a dọwọ́ bò, kí a sọ fún ẹni tó ì tí gbọ́, ẹni tó ti gbọ́ tó ń ṣe iyèméjì pé ṣó lè wá símúṣẹ sá. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tí kò lè wá símúṣẹ tí gbogbo wa bá ti fọwọ́ ta ti gbà pé ó gbọ́dọ̀ wá símúṣẹ. Ẹ jẹ́ ká gbìyànjú ká polongo Yorùbá Nation, ká sọ fún aráalé, ká sọ fún aráàta. Ẹ̀yin tí ẹ dẹ̀ jẹ́ diaspora, ká tó parí ètò yìí, torí wákàtí 10 péré náà la fi gbé ètò yìí kalẹ̀. Ẹ jẹ́ ká tún sọ fún yín pé ẹ̀yin gangan ni ẹ̀ ń fún àwọn tó wà nílé ní ìtàn pè ní hope pé Nàìjíríà ṣì máa dáa. Púpọ̀ nù yín dẹ̀ ń gbé ní gbègbè tó dáa. Ẹ wo títí ta ti ń bọ̀ látẹ̀ǹkan yìí, ẹ rí i pé ilé ayé táwọn tó jẹ́ diaspora tó ń gbé ní Europe, America àti gbogbo ìlú tó ti wà advance. Àmọ́ ṣe ni wọ́n ń sọ fún àwọn èèyàn wa nílé pé kó túbọ̀ ṣe kíni, kó túbọ̀ ṣe sùúrù díẹ̀ títí tí Ọlọ́run máa fi tún Nàìjíríà ṣe. Ẹ má yẹ ká gbìyàn sí iwájú, ẹ jẹ́ ká end Nàìjíríà kí Nàìjíríà kó end wa. Koikimedia, bringing the world closer to your doorstep. Lẹ́ẹ̀kan sí, ẹ tẹ̀lé wa ní gbogbo bí ta ti ń sọ̀rọ̀ lórí social media handles wa.